tí ó máa jẹ́ episode 2 mo fẹ́ ṣàlàyé díẹ̀ nínú àwọn àyà tí ń pátákóra wọn. Àkọ́kọ́ náà ọkọ̀ fẹ́ kíní kò yí ògbẹ̀yìn tẹ́ ń gbọ́ mi. Al-Qur'an látòkè délẹ̀ ìtakò kan ò sí ńbẹ̀. Kódà ntọ́jọ́ kò sí ńbẹ̀. Ṣùgbọ́n ntọ́jọ́ mi lójú nú ọ̀rọ̀ yìí ni pé àwọn tí a ń dá sọ̀rọ̀ yìí àwọn tí ò lẹ́tọ̀ọ́ àti dá sí ni. Ṣé kọ́kọ́ mọ̀ ná pé njọ́ tí Al-Qur'an ń sọ̀kalẹ̀ ìlú kọ̀ọ̀kan ìran kọ̀ọ̀kan ó ní tẹ́fí ń ṣe fàárí. Tábà máa sọ̀rọ̀ nísì wọ́n ní ìjàkadì lóru Ọ̀fà. Ìtumọ̀ ẹni pé bá fẹ́ mọ́ ìjàkadì mú àárọ̀ Ọ̀fà lọ mọ́ ìjàkadì. Nínú tí ó dàrú Èkó ló ní fàájì. Ní lọ́mọ Èkó kan kọ́mọ máa wọṣọ tó dáa yóò gbọ́n gẹ̀fìlà tó dáa bàtà rẹ̀ ó neat. Kódà ó lè máa gbélé tí ó jù báyìí lọ mọ́tò gidi ńlá ni ó máa gùn. Èkó ló ní fàájì. Èkó yìí sì díyàn mẹ́mìí. Àrí Èkó ìṣe lára o, àrí Èkó ìṣe lára. Tí ẹni pé sẹ́tù kọ́ máa lọ. Bá ti dáa fún àwọn oníjà nǹkan lẹ̀, bá ti já nǹkan lẹ̀ tọ́wọ́ máa lọ ni. Sẹ́rí gbogbo ọ̀nà ọ̀kan ló ní tí ń ṣe bẹ́ẹ̀ yẹn o. Àwọn ará lọ́rin níṣe ló ní kéwú. Wọ́n ní gbogbo ilẹ̀ Yorùbá ọ̀dọ̀ àwọn ni wọ́n ti kéwú. Bó ti rí náà nù. Tí ẹran bẹ̀ ọ̀nà. Sẹ́rí Lárúbáwá. Ìyí tí wọ́n fi ń ṣe fáàrí gangan ká Nábì ó tó dé ọ̀rọ̀ sísọ ni. Kò sí agboolé kankan nínú agboolé Lárúbáwá tí wọ́n bá léèyàn ní gbajúmọ̀ ń bẹ̀. Mílíọ̀nì àkọ́ bílíọ̀nì àkọ́ ẹni tó mọ̀rọ̀ sọ gbajúmọ̀ ń jọ náà o. Nù kọ́ mọ̀rọ̀ sọ àbí kọ́ mọ̀ orí kọ́. Tí wọ́n ní aléèyàn gidi nínú ẹbí tiwa náà. Tí a bá ń pa aléèyàn gidi nínú ẹbí wa ìtumọ̀ ẹni pé a ní sọ̀rọ̀ nínú ẹbí wa. Tí a bá pa aléèyàn gidi nínú ẹbí wa ìtumọ̀ ẹni pé alẹ́ni tó mọ orí kọ́ tẹ́lẹ̀ dá lójú nínú ẹbí wa. Ló fi jásí pé lọ́jà Òkázà àwọn ará Mákà máa ń pè síbẹ̀ kí ni a máa lọ́wọ́ mbẹ́ àwọn kútọ̀bà àwọn jẹ́ ń sọ̀rọ̀ tí wọ́n gẹ̀rí mímbàrí ńlá lọ báyìí tí wọ́n mọ́pa lọ́wọ́ yóò máa wá sọ̀rọ̀ àwọn èèyàn máa hó bẹ́lẹ̀ ìbásọ̀ eléyìí ọ̀sọ̀ tiẹ̀ eléyìí ìbásọ̀ tiẹ̀ eléyìí ọ̀sọ̀ tiẹ̀ wọ́n wá máa fún wọn lẹ́bùn lágbájá lọ́mọ ọ̀rọ̀ sọ̀jù ẹ dákun tí wọ́n wá gbà Nábì dìde nírú ẹ̀fárómẹ́ǹtì yẹn tá àwa rẹ́ nìkan jọ́ Ọlọ́run tó takò àwọn ọ̀rọ̀ gẹ́gẹ́ ti lọ ìjọ tọrọ ń jọrọ̀ tí Lárúbáwá ń jẹ́ Lárúbáwá l'Al-Qur'an ń sọ̀ka ìlànà bí mo wá ẹnìkan kọ̀ takò pé ha eléyìí sọ̀rọ̀ wọ́n tún sọ ni pé ha eléyìí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kọjọ́ ọ̀rọ̀ mi yẹn wọ́n ń kọ̀nfàmù ẹni kọ́rọ̀ yìí kọjọ́ àwọn táwọn ní à ń kọ̀nfàmù ẹ̀kọ́ rẹ̀ kọjọ́ ọ̀rọ̀ mi yẹn yìí àwọn yìí nípa Nábì ní sáhírù o wọn ò fẹ́ràn rẹ o wọn ni sáhírù ni ológun ni nígbà míì wọn a tún ní masihur wọn sàsì ni nígbà míì wọn a tún pè ní kadab òpùrọ́ wọn a tún wọn sùn wọn a tún pè ní majinun wèrè wọn a tún pè ní ṣáírù akọrin àmọ́ bí wọn ti ń bu tóun ọ̀rọ̀ tí mú àwọn rí takò wọn rẹ àwọn orí jọnà pátákóra wọn àwọn orí pé tókè ọjọ́ ìsàlẹ̀ ọjọ́ tókè ìyàn àmọ́ ẹbí ẹ̀yin ti gbédè tí yín tẹ́ fi wá dé lónìí ìmọ̀ bí ẹ̀yin ti gbédè tí yín tẹ́ fi wá dé lónìí tẹ́yìn fi sọ tẹ́ ń sọ yìí àwọn tó lọ́rọ̀ gan tí wọ́n lédè gan njọ́ tí ọ̀rọ̀ njọ́rọ̀ tẹ́dẹ̀ ń jédè l'Al-Qur'an ń sọ̀kalẹ̀ kò sí kan ní wọn ti ń rí dáyìí rí ajásí pé ẹ̀yin lẹ̀ lẹ́kọ̀ọ́ ajásí pé ẹ̀yin lẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀yin lẹ̀ sì máa ń tẹ́ ń sọ ẹ̀yin lẹ̀ máa ń tẹ́ ń sọ kọ́dà àwọn tó jẹ́ mùsífùnù Lárúbáwá táyà ń sọ̀kalẹ̀ wọ́n mọ̀ pọ́rọ̀ lọ̀rọ̀ yìí táwọn náà máa sọ fáwọn yẹn pé dákun tí sọ fún ọ ni pé bọ́ bá rí mọ́ ọmọ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ o ọ̀rọ̀ tí ń sọ ń kọjọ́ ọ̀rọ̀ abara o tó ọba ti gbọ́ ọ tẹ̀lé o sọ̀rọ̀ tí Lárúbáwá gbọ́ ti ń dààmú níjọ́ tí wọ́n gbédè tí wọ́n mọ̀rọ̀ sọ ọ̀rọ̀ òun lẹ́yìn ń takò yìí lẹ́yìn ń sọ pọ́takora wọn yìí in táwọn eléyìí ń bá fi sayé tí wọn ọ̀rá takò ní Al-Qur'ani pẹ̀lú mọ àwọn àtẹ̀kọ́ wọn àti jẹ́mísẹ́fàrí tẹ́yìn délé ní tẹ́ra takò ajá sí pé ẹ̀yin lẹ̀ pé àwọn tó ń pé ẹ̀yin lẹ̀ sì máa ń tẹ̀ ń sọ àwọn tó ń mọ tí wọ́n ń sọ ikhwatal iman kí má fọ̀rọ̀ nìgùn kí má mú tọ́pìkì yẹn ní ọ̀kọ̀ọ̀kan ìsì àkọ́kọ́ náà bí gbogbo àwọn tí a ń sọ̀rọ̀ yìí wọn ò gbédè ọ̀hún gan ni tẹ́dẹ̀ yẹ bá yí wọn wọn ò rí pé kò sátakò kankan látinú Al-Qur'an látòkè rẹ̀ tó fi dé sálẹ̀ rẹ̀ àmọ́ kò yé wọn tọ́ra àwọn tó lè sọ pátákó wà ń bẹ̀ gan kọ̀nfàmù pé kò sátakò ọ̀rọ̀ Ọlọ́run lélẹ̀ kọ́dà àdìjẹnu wọn ní inna sami'na Qur'anan
ajaba yahdi ila rushdi fa amanna bi walan nushrika bi rabbina ahada. Àwọn tó jẹ́ kíní gẹ́gẹ́ nu àwọn aljannu wọ́n ní inna samina qur'anan ajaba agbọ́rọ̀ kan tó jẹ́ mọ̀ yahdi ila rushdi ọ̀rọ̀ yìí ń fi yàn mọ̀nà lọ bí mọ̀nà tó jìnnà fa amanna bi àwa náà sì sọwọ́ lẹ̀ fún wala nushrika bi rabbina ahada àwa náà sì ní ní sẹ́kù pẹ̀lú Ọlọ́run bó tilẹ̀ wù kọ́ mọ́. Wọ́n tàbí jẹ̀nú confam táwọn èèyàn confam bó lẹ́yìn ti dé bó lẹ́yìn ti ń bọ̀ ìtumọ̀ ẹni pé mọ̀ntẹ́sọ ìmọ̀ǹgùn òye yìí èèyàn bá ti káàbọ̀ mọ̀ bí ó ti máa ṣe náà lẹ́ǹsìn òun yóò bá ti parí ọ̀rọ̀ wọ́n ní ojú tó fọ́ tí ọ̀fọ́ tán ìjà ní dálẹ̀ àbọ̀ márùn ní àbọ̀ mi márùn ní àbọ̀ ọmọ ní sẹ́yìn ọ̀dà àbá yín yanjú ẹ̀ ẹ jẹ́ ń gbé láti number 1 ṣé ẹ mọ̀ pé number 1 jẹ́ kọ́ mú wá àyà 6 kan ni mo kó wálẹ̀ kan àyà alákọ̀ọ́kọ́ àyà ti Yunus Quran 10 verse 46 tí ń sọ pé la tabdila li kalimatillah àyà tí mo kọ́ mú wálẹ̀ kan èyí tí wọ́n fi sì kejì àyà wọn ni pé wa idha baddalna ayatan makana ayatin nígbà tá bá máa àyà kan tá fi jàrọ àyà mi ṣé mọ̀ pé àyà suratu Yunus yẹn òun sọ pé la tabdila li kalimatillah kò sí jàrọ fọ́rọ̀ t'Ọlọ́run bá sọ àyà tí wọ́n lọ takò ní pé wa idha baddalna ayatan makana ayatin tá bá máa àyà kan tá fi jàrọ àyà mi àwọn kan sọ pé la tabdila li kalimatillah kò sí jàrọ̀ níbi ọ̀rọ̀ Ọlọ́run èkejì ń sọ pé wa idha baddalna ayatan makana ayatin nígbà tá bá máa yà kan tá fi jàrọ̀ àyà mi naam àwọn ni ọ̀takọ̀ra ọ̀nà wo ni ọ̀gbẹ́takó ẹ bá wo àyà yìí dáadáa yìí tẹ̀ ń tọpọ̀ takọ̀ra wọn ẹ bá wo ibi suratu Yunus ló wà sẹ́rẹ́ ni tí ọba rojọ́ ẹ̀bi yóò gé lókè yóò gé nsàlẹ̀ ó sì ká bá wa rojọ́ ó sì ká kí ó da ó sì ká ní ẹgé lókè ẹgé nsàlẹ̀ ọ̀dà yìí tẹ́ ẹgé wọn àbáyé fi kún ẹ̀rí pẹ́yìn lẹ́ẹ̀ máa ń tẹ̀sí ẹ padà sí suratu Yunus gangan ṣé ẹ mọ̀ pé àyà tẹ́yìn ń kàn àyà 46 nìkan ni 46 nìkan lẹ́ ń ká àyà 46 nìkan la tabdila li kalimatillahi nìkan lè mú ẹ̀sì yọ tó wù yẹ sọ yókù lẹ kí ní ń bọ̀ látòkè ẹ máa ń gbọ́n tí ń bọ̀ suratu Yunus yẹn ẹ lọ sáyà 62 63 ká tó wá padà sí 64 tí wọ́n mú díẹ̀ ń bẹ̀ wọ́n mú díẹ̀ ní 64 náà ní la tabdila li kalimatillahi ni wọ́n mú ẹ já wá ka 62 63 64 ẹ rí pé táyà ń sọ ọ̀tọ̀ ń jẹ́ ń wí ọ̀tọ̀ ẹ máa gbọ́n tó bá mi ń sọ ọba mi ní ala inna awliya Allahi la khawfun alayhim ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم كنتم عليه ọba mi ń sọ pé àlà ẹgbọ́n tí mo fẹ́ sọ yìí inna awliya Allah àwọn tó bá jẹ́ awliya wo Ọlọ́run àwọn ọ̀rẹ́ Ọlọ́run àwọn ẹni Ọlọ́run la khawfun alayhim kò sí bẹ̀rù fún wọn wala hum yahzanun wọn ò sì ní ìbànújẹ́ alladhina amanu àwọn tó jẹ́ mùmínì wa kanu yattaqun tí wọ́n bẹ̀rù Ọlọ́run lahumul bushra fil hayati dunya ìdùnnú máa jẹ́ tí wọn lọ́la ilayi ni wa fil akhirah tó bá dijọ́ al-qiyamah ìdùnnú ṣe kíni yóò jẹ́ tí wọn la tabdila li kalimatillah ìyípadà sí fọ́rọ̀ tọ́lọ̀ ń sọ dhalika huwa al-fawzul azim èrèǹjẹ tó kún nánú kí ni túmọ̀ ẹ̀ ṣé ẹ mọ̀ pọ́lọ̀ wọn bá ń sọ ìlérí tó ní fáwọn wòlíì ẹni ń pẹ́ iná awliya Allah àwọn tó jẹ́ ní eré ẹni Ọlọ́run àwọn wòlíì Ọlọ́run yìí tí ì ṣe fún wọn ni pé la khawfun alayhim ìyìn ní dẹ́rù bà wọ́n níjọ́ al-qiyamah kọ́ àlàyé gan wọn ní bẹ̀rù wala hum yahzanun inú wọn ò ní bàjẹ́
alladhina amanu àwọn tó jẹ́ mùmínì yìí wa kanu yattaquna tí a bẹ̀rù Ọlọ́run lahumul bushra gbogbo tí ń jẹ́ dùnú pátá yóò máa jẹ́ tiwọn fil hayati dunya nílé ayé wa fil akhirah àtijọ́ alkiyama ṣé mọ̀ pé yẹn ni pé àdéhùn tèmi Ọlọ́run ṣe kíni tí mo ṣe fún wọn la tabdila li kalimati ẹnìkan ò lè yá àdéhùn mi padà o la tabdila li kalimatillah ọ̀rọ̀ àdéhùn tí mo ṣe òun ò lè yí padà ẹ dákun níbo ló ti kan áyà ṣe bá déhùn tọ́lọ́run ṣe lọ́lọ́run sọ pé kò ní ṣe kíni Ọlọ́run tó wá sọ pé àdéhùn tí mo ṣe yẹn dálíkà pé wọ́n gbádùn ayé wọn gbádùn ọ̀run ọkàn wọn balẹ̀ gàgà ó wà lè fọ́sùn làásìmì rẹ̀ jẹ́ tó tóbi tí wọ́n jẹnu ṣe é mọ̀ pé bẹ́lẹ̀ yìí ń bá fi lè yí padà ń tò tọ́ sọ́lọ́ àdéhùn tọ́lọ́run ṣe rí bẹ́ẹ̀ mọ́ ṣe bọ́rọ̀ àdéhùn tọ́lọ́run ṣe ní sọ pé látẹ̀bùdílà lìkẹ́lì mọ́ ti láàhì ọ̀rọ̀ tèmi Ọlọ́run bá sọ pé yín ṣe dáadáa fáwọn kan yìí ní yí padà àbá kẹwàá lọ mọ́ bí àyà tí ń sọ pé wáyé dábà dálínà ayatan makana ayatin wallahu a'lamu bima yunazzilu ẹ wá lọ lọ́pọ̀ mọ́ aya ilé ìjọ́tún náhàlì yẹn in tó ń sọ ń bẹ yàtọ̀ Ọlọ́run sọ pé wa idha rafa'na ayatan aw rafa'na al-hukma biha wa athbatna ayatan aw athbatna al-hukma bimadmuniha makana al-hukm bimadmun al-ula Ọlọ́run sọ pé tí n bá máa yà kan tí mo sì dájọ́ kan fún yín tó bá tún èmi Ọlọ́run mo lè yí ìdájọ́ yẹn padà ìdájọ́ tí mo ṣe òun mo tún lè mú ìdájọ́ yẹn mo lè yí padà ìdájọ́ yẹn mo tún lè yí padà wa idha badalna ayatan makana ayati mo lè máa yà kan wá kí n tún wá fàáyà mi jàrọ rẹ̀ ìtumọ̀ ẹni pé mo lè mú ìdájọ́ kan wá kí n tún fi ìdájọ́ mi jàrọ rẹ̀ sótúmọ̀ pọ́lọ̀ Ọlọ́run yí padà ní ṣé ìdájọ́ tí ẹ̀mẹ́ta kọ́lọ̀ mú wá ẹ̀mẹ́ta kọ́lọ̀ mú wá ní kọ́lọ̀ wọn tó wá bòbí sí pé fa'al antum muntahun ẹ lọ fọtí ilẹ̀ o àbà níbo ló ti wá kan pọ́lọ̀ Ọlọ́run sàdéhùn fáwọn ilé ọládéhùn wọn ò ní ṣe kíní òun ò ní yí padà Ọlọ́run wá ń sọ tẹ́lẹ̀ yìí pé mo lè mú ìdájọ́ kan wá kí n tún fi ìdájọ́ mi rọ́pò rẹ̀ àbí kí n tiẹ̀ fáyà ń lẹ̀kẹ́ máa kà gan kí n wá mú ìdájọ́ mi wá tẹ́ ẹ̀ ní lò dájọ́ áyà nìmọ́ ẹ̀ ní lò dájọ́ áyà nìmọ́ tọ́lọ̀ ń wí bẹ́ẹ̀ nìyẹn kẹwàá sọ pé Ọlọ́run lóhun èyí ọ̀rọ̀ padà o ó tún sọ bí kan pé òun tó ń yí padà o bó ló ti jọra wọn ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì ẹ wá da méjèèjì papọ̀ ẹ fẹ́ sọ dẹyọ kan Ọlọ́run ń sọ fáwọn eléyìí pé àdéhùn tí mo ṣe fáwọn ẹni rẹ̀ mi ò ní ṣe kíní mi ò ní yí padà o Ọlọ́run dẹ̀ yanjú ọ̀rọ̀ pé bí pé tọ́ mo lè fún yín lófin kí n tó fún yín ní òfin mi o níbo ló ti wá kan pé Ọlọ́run ní yí ọ̀rọ̀ padà ó tún wá yí padà ṣe é pẹ́ tọ̀tọ̀ síra wọn ó lẹ́sẹ̀ mú kan tẹ́ sùn papọ̀ mọ́ra wọn ìdájọ́ eléyìí nù o ẹ wá lọ lè wá àyà méjì tán tó fi tẹ̀lé tọ́lá àyà mẹ́fà ni wọ́n kó wá ń bẹ̀ yẹn kí n yẹjú ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run sọ pé la mubaddila li kalimatihi àtàyà tí ń sọ pé man nansakh min ayatin aw nunsiha nati bi khairin minha aw mithliha tanakuru wọ́n lọ́wọ́ ń bẹ̀ tẹ́bá lọ wá àyà tọ̀hún tàkọ́kọ́ yẹn la mubaddila li kalimatihi tọ́lọ́ lóhùn ní yọ̀rọ̀ padà la mubaddila li kalimatihi ẹlòmí ìdọ́wà fẹ́ sí lọ́fẹ́ sí pẹ̀lú mímọ́ ẹ̀dá kùmọ̀ fẹ́ bí yín léèrè ọ̀rọ̀ ṣe mọ̀ pé la mubaddila Ọlọ́run kọ́ lọ́rọ̀ Ọlọ́run kò ní ìtumọ̀ ẹni pé tèmi Ọlọ́run bá sọ̀rọ̀ la mubaddila kò sí ẹnì kankan mi tó lè yọ̀rọ̀ mi padà ṣe mọ̀ pé mubaddil lẹ́ntì yìí nǹkan padà Ọlọ́run ní kò sí ẹni tó lè jẹ́ mubaddilu fọ́rọ̀ tí ń bá sọ ìtumọ̀ ẹni pòfin tí ń bá ṣe ẹnìkan ò lè ṣe kíni kò lè kọ́ bọ̀ Ọlọ́run fi yíò ń sọ pé tíra àti mi tí mo sọ kalẹ̀ yìí ẹnìkan kan òfin mi tí ń bá fún yín ẹnìkan kan ò lè ṣe kíni kò lè yí padà ìtumọ̀ táyà ń sọnù la mubaddila li kalimatihi kò sẹ́nìkan tó lè yí ọ̀rọ̀ Ọlọ́run padà sànẹ́bí náà tó yí ànẹ́bí tó yí tọ́lọ́n sọ pé walau taqawwala alayna ba'dul aqawil la akhadna minhu bil yamin thumma laqata'na minhu al-watin tí wà nábì bá wí ń tàwí àgbà ọmú pẹ̀lú bá wí kọ́dà àgẹ́ ká sọ́run rẹ̀ ìtumọ̀ ẹni la mubaddila li kalimati kò sí ẹnì kankan tó lè yọ̀rọ̀ Ọlọ́run padà ẹ dákun tọ́lọ́ ní kọ̀sẹ́ tó lè yọ̀rọ̀ Ọlọ́run padà ìtumọ̀ ẹni pé mi nìkan ni mo lè ìtumọ̀ ma nansakh min ayatin aw nunsiha nati bi khair àyà wọn kí ló ti papọ̀ nísìn
so papọ̀ ní ẹnìkan ò lè yí padà àyà tẹ́ fi takora wọn yìí gan jẹ́rìí ara wọn ni kì í ṣe pé Ọlọ́run sọ pé ẹnìkan òun ò ní yí padà kí n wí la mubaddila ismul fa'ili ni ó sọ pé la ubaddilu mubaddil ẹni tí ó yí padà fa'il ni la mubaddil kò sẹ́ni tó lè yí ní bá ṣe padà ìtumọ̀ ẹni pé ẹnìkan kan ò lè yí èmi náà mo lè ṣe kí ni ìtumọ̀ nafsu ṣe náà ni ma nansakh ìtawọ̀ Ọlọ́run bá ha dànù min ayati nínú ọ̀rọ̀ wa aw nunsiha àbá gbàyín lágbé rẹ̀ na'ti bi khairin minha èyí tó dáa jùlọ láàmú wa aw mithliha àbí ká múrú ẹ̀ náà wá ìtumọ̀ ẹ̀ ni pé tá a bá ti ráǹfààní bí ọ̀kan a lè mú kan wá ká tún mú omi wa àwa náà la lè yí ìtumọ̀ pẹ́yìn ò lè yí àwa la lè ṣe kíni la lè yí la mubaddila kò sẹ́ni tí ó jàrọ̀ Ọlọ́run o ọba tí ò sẹ́ni tí ó jàrọ̀ ń tọ́ bá sọ òun náà ló lè jàrọ̀ nǹkan ara ẹ̀ yí wọ́n sọ pé ma nansakh min ayatin aw nunsiha na'ti bi khairin ẹ dákun méjèèjì kí ní túmọ̀ ẹyọ kan ọ̀rọ̀ kan náà ní túmọ̀ ẹ sì dá méjèèjì ẹ̀fẹ̀rí ẹ̀ kóra wọn ẹ kẹ̀yìn ẹ̀ síra wọn pẹ̀lú ìfẹ́nu láfi ní kéwù yẹn ò fi bẹ́ẹ̀ yìnyín ni kéwù yẹn fẹ́ yìí ẹ já lọ bí ẹlẹ́ẹ̀kẹta kí láyé ẹlẹ́ẹ̀kẹta ń sọ pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidun wọn lọ tako aya yamuhullahu ma yasha'u wa yuthbitu wa indahu ummul kitab ọba mi nínú nazzalna dhikra awolon la sọ Al-Qur'an kalẹ̀ wa inna lahu lahafiduna awolon náà la ń sọ Al-Qur'an awolon la ń sọ Al-Qur'an ṣé mọ̀ pé aya suratul hijr tí ń sọ pé inna nazzalna dhikra wa inna lahu lahafizun aya suratul hijr aya ẹlẹ́kẹsàn bẹ́ẹ̀ tọ́lọ̀ ń sọ yẹn ìtumọ̀ ní pé à ń sọ Al-Qur'ani ẹ máa gbọ́ mina tabdil ẹnìkan ò lè yí wa tahrif ẹnìkan ò lè kún lọ́dà wa taghyir ẹnìkan ò lè yí padà ìtumọ̀ ẹnu a sì máa sọ lọ tí nǹkan kan ò ní yí padà bí wọ́n ti yí tírà àwọn ẹni àkọ́kọ́ padà inna nahnu nazzalna dhikra àwọn Ọlọ́run la sọ Al-Qur'ani kalẹ̀ wa inna lahu lahafizun àwa náà la máa sọ kò lè yí padà sí bá a sí sọ kalẹ̀ yẹn Ọlọ́run ta wàhádà ó lérí pé wọ́n máa sọ Al-Qur'ani tí ó sì rí al-qiyama yóò máa sọ ni bọ́dẹ̀ tí rí nǹkan kan lè yí padà ẹ dákun sọ wá jọ yẹ̀mú lọ́ọ̀ mọ́ yàṣáwù tó ipọ́ lọ kádàrí èèyàn ní sọ ṣé wọ́n kádàrá ni yẹ̀mú lọ́ọ̀ mọ́ yàṣáwù wà yuthbitu in tó bá wọ Ọlọ́run kádàrí èèyàn yóò yí padà in tó bá sì wù yóò fi ilẹ̀ bó ti kọ̀ọ̀kẹ́ ẹ dákun ọ̀rọ̀ kádàrá tí wọ́n yanjú sánmà pẹ̀lú Al-Qur'an tẹ́ ti sọ̀kalẹ̀ bó ló ti jọra wọn ẹ wá mú kìíní ẹ só mọ́ èkejì ẹ sọ́dẹ̀ yọ̀ kan ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní sọ eléyìí ń sọ̀rọ̀ pé Kùránì Ọlọ́run ó ṣe kíni yóò sọ kò sì ní yí padà tí èdíjọ́ alìkìyàmà àyà kejì ń sọ̀rọ̀ kádàrá púpọ̀ àwọn Ọlọ́run àwa là ń kádàrá nǹkan tá a tún yí padà sí bàbá ti fẹ́ yẹ̀mùhúlọ́hù má yàṣáwù èyí tó bá wọ Ọlọ́run kádàrá sí kíni àparẹ́ wáyù fìbítù nínú tó ti kọ́ngbà mí àfihàn ilẹ̀ pé bí ó ti rí nánu wà ń dàwú ummul kitabi tí ìyàgbá tíra kádàrá ọ̀dọ̀ Ọlọ́run lọ́wọ́ sọ́wọ́jọ́ Kùránì ni ummul kitabi ti mẹ́mẹ́ lawhil mahfuz ni lawhil mahfuz ni àwọn kan sì ní kí ṣe lawhil mahfuz ummul kitabi ń bẹ lọ́tọ̀ lawhil mahfuz ń bẹ lọ́tọ̀ àmọ́ wọ́n bí wọ́n kọ kádàrá sí lélẹ́yìí Ọlọ́run sọ pé wọ́n máa yí padà wọ́n máa fi rinlẹ̀ kọ̀ wá túmọ̀ pé wọ́n sọ Al-Qur'ani tó Al-Qur'ani wọ́n ti sọ ń kalẹ̀ bí ó ti wà tí ó fi dijọ́ alkiyama nìyẹn jẹ́ alkiyama nù tọ́ wọ́n yanjú eléyìí nìna èyí wà number 1 nínú nǹkan mẹ́jọ tí a kàálẹ̀ wọ́n wá fẹ́ bọ́ sí number 2 kí ni number 2 yẹn àyà méjì kan tí ń sọ̀rọ̀ ọjọ́ kan lọ́dọ̀ Ọlọ́run táyà alákọ̀ọ́kọ́ ń sọ pé kana miqdaruhu ẹ dákun ìwọ tó bá wo number 1 episode 1 tó bá wo eléyìí kò lè yé ọ ìkan ò sí dáwọ́ nu méjèèjì o ẹ wò kíní tẹ́ wá wo ìkejì tá ò bá so méjèèjì papọ̀ àti yíyọ́ lágbà o tọ́ra àti dì í lọ́hùn àwa ń tu níbi àti kà á lọ́hùn àwa ń ṣàlàyé ń bí wọ́n dàrú lọ́hùn à ń tò níbi téèyàn bá wò kíní kó wò kejì kò lè jọ bọ́ ọba sì wo tà kọ́kọ́ ààbọ̀ ọmọ ló ń ṣe kíní ló ń gbé lọ àfi kó wò kejì kí màá rẹ́ lé di odindi wọ́n fẹ́ bọ́